Olódùmarè ọba ọ̀run ìbà rẹ, ọba lánàá, ọba lónìí, ọba títí ọjọ́ ayé àìnípẹ̀kun. Ìbà lọ́wọ́ gbarúmọlẹ̀ ojú kọ̀tún, ìgbárúmọlẹ̀ ojú kòsì, ẹ̀yin tẹ́ ń bẹ níwájú, ẹ̀yin tẹ́ ń bẹ lẹ́yìn, ẹ̀yin tó Olódùmarè tó kókun lé ayé lé lọ́wọ́. Mo ṣe ní wúre pé gbogbo apáta òpó lé ayé wa kò ní yẹ̀ ní àṣẹ Ìdùmarè. Mo kí gbogbo tẹ̀yin Ifangelist adé Ifáìwò Alẹ́sìn. Ètò mi tòní ó máa fọ́ nídìí ẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ fáǹsì ẹ lè má láìkí ẹ o, bẹ̀tẹ̀ ẹ bá mi gbà bẹ́ẹ̀. Ẹ bá mi gbà bẹ́ẹ̀. Nítorí pé ṣe mọ̀ gbogbo ẹ̀ a máa bó bá ṣe lọ yẹ kéèyàn tẹ̀lé, bẹ́yẹ bá ti fò lèèyàn ṣe máa ń sọ òkò rẹ̀. Nígbà tí mo gbọ́ tí awo mi, ọ̀rẹ́ mi, kò tí ì dìmúlẹ̀, torí nígbà tí àjọṣepọ̀ bá tó wà ló tó di ìmùlẹ̀. Comrade mi, agbèjà Ọlọ́run wa, agbèjà Ọlọ́run wọn, tàbí kódà tí n bá sọ pé agbèjà Ọlọ́run, ìyẹn ọtún tọ̀ ní agbèjà Allah. Ìkan pàtàkì nínú agbèjà Allah tí Ọlọ́run tí mo sì nígbàgbọ́ pé ìdé sínú ẹ̀sìn èyí táwa ń ṣe yìí ni ló lè jẹ́ oore fún wọn, nítorí pé èyí táwọn ń ṣe kì í ṣe èyí tí wọ́n lè tọ́ka pé ìrandíran tó tún níran àwọn ṣe. Wọ́n padà sọ débi pé èyí tẹ̀ ń ṣe yìí náà làwa náà ń ṣe kó tó di pa gba Islam. Ọwọ́n ń túmọ̀ sí pé tí irú wọn bá wá padà wá sínú ilé, ọmọ padà wá sínú ilé bàbá ẹ̀ ni. Ọ̀rẹ́ mi, ìmùlẹ̀ mi, Ọlọ́run bá yí ẹ̀yin náà lọ́kàn padà ní déédéé ọ̀rọ̀ eléyìí tẹ́ ń sọ pé bóyá dé Ifá o àti ẹ̀jẹ̀ gba Islam. À ń bọ̀ ni àti ìdé. Nígbà tí mo wo program kan tí ọ̀jọ̀gbọ́n ni agbèjà Allah tí wọ́n ṣe ní agbèjà Allah, ok, sórúkọ kan náà tún nìyẹn ni tọ̀. Agbèjà Allah, agbèjà Yahweh, agbèjà Anabi. Nígbà tí mo program tí wọ́n ṣe ní nǹkan is about bóyá 25 hours ago, I think, tí wọ́n ṣe program yẹn, mo rí i pé wọ́n fi mọ rírì ọ̀rọ̀ tí a sọ. Mo wá rò pé ṣé pé Ọlọ́run dá bàbá yìí náà ní onífẹ̀ẹ́, ṣé pé Ọlọ́run dá ẹ̀gbọ́n yìí náà ní onífẹ̀ẹ́, torí gbogbo ọ̀rọ̀ tí ìmùlẹ̀ mi, ọ̀rẹ́ mi yóò padà dìmùlẹ̀ ní ẹ rántí pé mo sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan tí wọ́n ń sọ, mo rí i pé wọ́n fi ń ṣàpọ́nlé Ọlọ́run látara mi ni. Inú mi dùn torí ẹ̀mí ìfẹ́ mú ẹnu n tí ń jí àbùkù tàbí àléébù tí ò dáa, torí agbára ń bẹ lọ́wọ́ wọn. Wọ́n náà tó ń wò sùnsùn, àwọn tó ń rẹ́ nìkan nílùú Àbújá pé kọ́lọ́rì mọ́ sáyé ẹ̀ ń bẹ̀ tí Ìlọrin ò tí ì yanjú. Àbújá ni wọ́n tún gbé ẹlòmíín lọ. Tọ̀ bóyá ẹlòmíín ti tún múra báyìí tó yẹ pé ìlú Kánò ni wọ́n ti lọ rí ìṣẹ́jọ́ tiẹ̀. Alágbára ayé kí wọ́n ṣàrọ̀ra. Ìgbà tí mo wá gbọ́ prógámù náà ní àná, mo wá rí i pé àlàjẹ́ ó kọ eléyìí tí ọ̀rẹ́ mi sọ mí ní DJ YK. Mo wá wò pé DJ YK, kí ni Ifá sọ nípa DJ YK, kí ni Ifá sọ nípa DJ YK. Mo wá wáfà rẹ̀ títí tí mo wá rí i pé kìí ṣèdè Yorùbá, torí pé nígbà tí ọ̀rọ̀ jáde ńjọ́sí, bàbá wa Òkútagídí, mo wá wò pé Òkútagídí, kí ni tífá sọ nípa Òkútagídí. Ibẹ̀ wá ni mo ti lọ rè mú Ifá ń jáde pé Òkútagídí gbòǹgbò gidi, agídí gbòǹgbò ìní máa yọ láàrin àpáta. Mo kì í fáwọn o ẹni tó bá gbọ́ ètò yẹn, níbi tífá ti fi ẹsẹ̀ tí ń jẹ́ Òkútagídí tó fi múlẹ̀. Torí ẹ rí i pé mo máa ń sọ lórí ètò pé kò sí nǹkan kan eléyìí tífá sọ nípa rẹ̀. Mo wá wo tífá sọ nípa DJ YK títí mo wá rí i pé DJ YK, mo rí i pé Ifá ọ̀sán tí ń jẹ́ DJ YK. Ìwádìí mi wá tún jẹ́ kó yé mi pé ọ̀jọ̀gbọ́n kan, onílàákàyè kan, ẹni Ọlọ́run tó fẹ́ fi hàn ayé láwọn ètò ìrìnàjò kan ní ń jẹ́ DJ YK. Wọ́n gbé ǹjẹ́ ọ̀rọ̀ tí ọ̀rẹ́ mi wá sọ yìí ṣé kò tí ì tún jẹ́ pé wọ́n ti tún dìvémù èèyàn báyìí, torí pé tí DJ YK náà bá wá gbéra tó bá lóun fẹ́ lọ rèé arrest ọ̀rọ̀ kanlẹ̀ kan bálé, yóò tó kan jẹ́jẹ́ mi,
ẹni mo jókòó mi ni èmi accept ẹ̀ as a DJ YK torí pé ẹni ńlá ní ń jẹ ọlọ́gbọ́n ẹ̀dá ní ń jẹ kódà gbajúmọ̀ èèyàn ẹni ń jẹ́ DJ YK mo rí i pé tọ̀ nígbà tí ọlọ́run ọba ò ti jẹ́ kí n jẹ́ jápátá tí n ò jẹ́ forífọ́gò n ò jẹ́ jákọ́mú àti gbogbo orúkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ n ò sì jẹ́ èso wò sùnsùn kẹ́ ẹ sọ mí ní ojú yọbọ́ inú mi wá dùn púpọ̀ mo wá wò pé mo dúpẹ́ orúkọ pé accepted as DJ YK gẹ́gẹ́ bí orúkọ mi inú mi dùn sí kí DJ YK tó lórúkọ kọ́ mọ̀ pé àtijọ́ rẹ́gísítà rẹ̀ ní CAC ní báyìí àjọ ń jẹ ni so bẹ́ẹ̀ bá ní DJ YK mi tiẹ̀ kò dúdú inú mi níwọ̀nba àgbà tí DJ YK tó lórúkọ tí ọba ti bínú tá a bá jọ ń jẹ kò béwudé inú mi dùn púpọ̀ mo wá wò pé ọ̀rẹ́ mi kí wá ló lè ṣe déédéé orúkọ tèmi náà wá lè fún ọ̀rẹ́ mi tí wọ́n mọ̀ jẹ́ pé gbogbo ìgbà tí ẹ bá ti gbọ́ orúkọ ẹ mọ̀ pé lágbájá ẹni tí ń jẹ́ orúkọ yìí ọ̀rẹ́ mi náà ń wètò lọ́wọ́ àṣẹ ìmọ̀ rọ́gbọ́n kọ́nú ọ̀rọ̀ ti a náà bàbá bẹ́ẹ̀ ṣe ń rọ́gbọ́n kọ́ nínú ẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe ń rí òye àtìmọ̀ kọ́ nínú ẹ̀ yẹn àìmọ́ fìfẹ́ gbà ní kò síbi táì tí dáná alẹ́ ọbẹ̀ téèyàn ó ṣe ń bẹ̀ lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ ẹ túbọ̀ mọ́ tó fìfẹ́ gbà ẹ rí i pé díẹ̀ ìdàgbàsókè ìmọ̀ ẹ̀kọ́ yìí yóò máa dàgbà nínú ọkàn yín ṣùgbọ́n téèyàn bá ti ní àníyàn pé kíní ń ṣe mi ò ní gbà kì í lóore nú mo wá wò pé ó kọ kí mo wá lè sọ torí pé DJ YK mo rí pé inú èdè Arab ni torí bí ọ̀bẹ̀yàn bá mọ Quran èèyàn ní mọ̀ tún mọ DJ YK mi ò dẹ̀ sọ pé mi ò fẹ́ orúkọ yẹn mo like ẹ̀ as a person mo sì like DJ YK yẹn gẹ́gẹ́ bí orúkọ bí mo sọ síwájú pé tí DJ YK bí ọba ti wá sọ pé orúkọ òun kì í mọ́ bò ń jẹ mọ́ bọ́bá ní mọ́ bò ń jẹ mọ́ á jẹ́ pé n ò jẹ́ DJ YK mọ́ nìyẹn ṣùgbọ́n ọ̀rẹ́ mi mo wá wò sùnsùn pé orúkọ wo ló lè jẹ́ dèbí orúkọ tí mo fẹ́ kẹ́ mọ́ fi sàlẹ̀ kọ́mẹ́ǹtì yìí tí ọ̀rẹ́ mi náà máa rí pé níbi tó ń bá ti bá ọkọ̀ yìí pàdé wọ́n ti mọ̀ pé òun lòun ń jẹ́ bẹ́ẹ̀ láti èní lọ ẹ̀yin ọkùnrin obìnrin ọmọdé àgbàlagbà ẹ wá máa bá mi pe ọ̀rẹ́ tèmi ní òyìkìtì ẹlẹ́dẹ̀ ṣé ẹ mọ̀ túmọ̀ tí wọ́n bá ní nǹkan pé òyìkìtì ìyẹn ni pé ẹlẹ́dẹ̀ tó wú tó ṣe bẹ́ẹ̀ ẹlẹ́bàá mi máa pè tí n bá ti ń dákọ pé òyìkìtì ẹlẹ́dẹ̀ ẹ ti mọ̀ pé ara bí ni mò ń dákọ ọ̀rẹ́ ni wá ọ̀rẹ́ là ó mọ̀ ṣe òyìkìtì ẹlẹ́dẹ̀ ọ̀rẹ́ là ó mọ̀ ṣe àwa ò jà mọ́ ọ̀rẹ́ là ó mọ̀ ṣe kò síjà mọ́ kò sógun mọ́ erin kanlẹ̀ dáhùnrìn téèyàn ò fi kan bìkan bíbì kan ọ̀bá san ibì kan ó tún san ju bòmíì lọ bákan lẹ̀dá wà máa rìnrìn àjò rẹ̀ tilẹ̀kùn àánú tí ó fi sí mo fi ìfẹ́ àti ìdùnnú mo fi hàn sí òyìkìtì ẹlẹ́dẹ̀ pé nígbà tí ẹgbẹ́ tó yí jáde tẹ́yìn náà wá tún mú ẹ̀rí wá nú àlìkùránì pé eléyìí òótọ́ ọ̀rọ̀ ni ó jẹ́ ìdùnnú mi púpọ̀ torí pé tá a bá jọ ń ṣàfọ̀mọ́ báyìí láàrin ara wa kò ní sí ìtààmú mẹ́nu àbùkù bá tá a bá jọ ń ṣàfọ̀mọ́ báyìí láàrin ara wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ọmọ nítumọ̀ òyìkìtì inú mi dùn fẹ́yìí tẹ́ ẹ ṣe ni o torí bí ẹ bá ń bá mi sọ̀rọ̀ ntí tẹ́ bá ń sọ̀rọ̀ pẹ̀lú ìgbéraga tẹ́ bá ń sọ̀rọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe tó pẹ̀lú ìgbéraga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú agbára ẹ má fojú bẹ́ẹ̀ wo adé Ifáyọ̀wálẹ̀sìn mi ò jiyàn pé ẹ jù mí lọ ojú ló máa ń tó yónú ìran àdodo báyìí ní ìdajì ara ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹni tó bá jábúrò lẹ́yìn ẹni tàbí ẹni tó bá jẹ́ alátẹ̀lé ẹni kì í ṣe gbogbo wọn ló ṣe é pè ránṣẹ́ o àwọn ọmọ kan ń bẹ tó jẹ́ pé ajókòó tàgbà mọ́ ṣe é pè ránṣẹ́ ni wọ́n so kọ̀lẹ́jà bákan nú bí n bá ń bẹ pẹ̀lú yín ẹ lè rán mi iṣẹ́ ẹ mú yẹn dání ń bẹ ẹni tá a rí ní ọ̀jẹ̀ ni àmọ́ ọlọ́run fi wá pàdé ara wa láyọ̀ ṣe gbàgbọ́ yé
Òyíkítí inú mi dùn ayọ̀ mi kún àwọn méní méjì ọ̀rọ̀ yẹn ni mo kàn ní kí n sáré fèsì sí. Eléyìí tí mo wá fẹ́ sọ bíi méjì mẹ́ta ń bẹ mo wá ń sọ̀rọ̀ mo ní kò sínú ẹ̀sìn eléyìí tí ìbàjẹ́ ò sí pé ń bẹ nínú ìṣẹ̀ṣe ìbàjẹ́ ń bẹ nínú Islam ìbàjẹ́ sì ń bẹ nínú Christianity. Òyíkítí ẹlẹ́dẹ̀ wá bi mí lérè pé gbẹnu ẹ̀ sọ̀hún ṣé ìwọ ṣe Islam ní tó fi mọ̀ pé ìbàjẹ́ ń bẹ nínú Islam ṣé bí wọn náà lọ sọ pé nínú ilé bàbá tí wọ́n ti bí ọ pé kò sí èèyàn ẹyọ kan ṣoṣo tí ó jẹ́ mùsùlùmí nínú ilé bàbá rẹ̀ ó tọ́ ni kódà mo tiẹ̀ sí bóyá irú ẹni tó jẹ́ mùsùlùmí ilé bàbá mi yóò ti wá jáde tí ó sọ pé mùsùlùmí ilé Adéifá ìwàlẹ̀sí ilé bàbá rẹ̀ ló hún o èyí tí ń sọ yìí rọ́ ní ń pa o ṣùgbọ́n ó jẹ́ dùndùnnú mi tẹ́ fi mọ̀ pé tó bá jẹ́ pé ó kọ DJ YK yẹn bá jó kọ tí máa ń múrọ́ lẹ̀ ẹ mọ̀ pé tí mo bá ń sọ kì í ṣirọ́ nínú ẹ lè dákọ irọ́ mẹ́ta tẹ́ ẹ lè sọ pé ńlá Adéifá sọ tí ò fi rí bẹ́ẹ̀. Mo wá fẹ́ fi ìbéèrè mẹ́ta tí mo wá fẹ́ béèrè lọ́wọ́ Òyíkítí ẹlẹ́dẹ̀ tí mo fẹ́ kí wọ́n ṣe program lórí ẹ̀ ni pé mo fẹ́ kẹ́ ẹ dárúkọ nǹkan mẹ́ta torí pé bí dídìrín èyí ọba sọ a ní Adéifá ló kó bàtà lọ lọ́hùn abánidá kan kì í bá ní débẹ̀ àwọn èdè ọ̀rọ̀ yẹn kì í yé mi èé sì rí dáhùn fi sí i. Mo fẹ́ kó Òyíkítí ẹlẹ́dẹ̀ mo fẹ́ kẹ́ ẹ ṣe program lórí ẹ̀ kí ni nǹkan mẹ́ta tẹ́ fi rẹ́rìí ẹ̀ gbàjẹ́ pé Adéifá ló kó bá ta lọ lọ́hùn tàbí ló tì í débẹ̀ láì sọmọlanke láì ṣe wheelbarrow Adéifá ló tì í dé ibi tó wà Adéifá ní kọ́rọ̀ sí lẹ́nu Adéifá lọ́kọ́ ń kéwú Adéifá lọ̀gá ẹ̀ Adéifá lolórí ẹbí ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé Ọlọ́run ti járó olórí ẹbí dẹ̀dẹ̀rìn ọ̀dẹ̀ àgbà òpònú tí ń ṣe yọkọlú kọ̀ wá tán bí mo wá wò títí mo pé bọ́ọ̀bà fèsì máa láwọn ìbákẹ́gbẹ́ ẹni tó mọ̀ bá sọ̀rọ̀ gbogbo ohun tó lórí ẹbí ń sọ pátá tóun ń sọ tínú rẹ̀ ń dùn tí wọ́n ń fi sí lẹ́nu pé ó yá olórí ẹbí ẹ tó wá sọ yìí bàbá ti lu ń tẹ́bí tìmọ́ Èkó wọ́n ti lu ń tẹ́bí tìmọ́ òyìnbó olórí ẹbí sì lu ń tẹ́ àpadà gbúrò olórí ẹbí mọ́ nígbà tí wọ́n fún olórí ẹbí ní nọ́ọ̀kù báyìí ara wọn balẹ̀ ní straight orin yọkọlú ló bá wọlé gbogbo eléyìí tó lórí ẹbí ń sọ láì fèsì èsì sì fọra rẹ̀ èyí náà ni wọ́n á máa ṣe déédéé ọ̀rọ̀ tó ní kálukú bá ń sọ pàápàá jùlọ nípa Ifangelist Adéifá ìwàlẹ̀sìn ní ìkọ̀ọ̀kan èdèèdì lọ́lọ́run ọba tí kì í fi ẹni tiẹ̀ lẹ̀ ni ó wá máa ṣe àfihàn ìṣàtúnṣe irọ́ tẹ́nì kọ̀ọ̀kan pa wọ́n á máa gbé a jẹ́ pé n tá à ń sọ nípa lágbájá yìí kò rí bẹ́ẹ̀ ká ní bẹ́ẹ̀ lọ bá rí kò yẹ kí nǹkan yìí ò rí bẹ́ẹ̀ ẹlòmíì nítorí owó tí ń pa lórí afẹ́fẹ́ ń ló ṣe máa wá ọ̀rọ̀ sísọ ní gbogbo ìgbà bí ọba nídìí ìran obìnrin yìí jẹ́ kúmólú ń lọ́rọ̀ prógàmù tèmi lórí afẹ́fẹ́ ikú obìnrin bá jẹ́ kúmólú a jẹ́ pé kú lọ́ọ́ pa akọni ilé wọn obìnrin máa ń jẹ́ kúmólú obìnrin a máa jẹ́ kúmólú tó bá jẹ́ pé akọni ni lọ́nà abẹ torí pé Ifá sọ kìí ṣe pé a sọ pé ọkùnrin nìkan lẹni tí ó jẹ́ olórí. Ìbéèrè tí mo fẹ́ bèèrè ni pé ẹ bá mi dárúkọ nǹkan mẹ́ta eléyìí tó jẹ́ pé ẹ lè rí tọ́ka sí pé Adéifá o òun lẹni tó ti ta lọ́lọ́run débi tó wà láì sọmọlanke ìnínú. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin lẹ bi mí léèrè ẹni ṣé mo ṣe Islam ni tí o fi mọ̀ pé ìbàjẹ́ ń bẹ nínú Islam màá sáré sọ méjì èèyàn tí mo bá ṣe nílé ayé mi tí mo bá rìn nílé ayé mi tí nǹkan jọ dà wá pọ̀ nílé ayé mi mùsùlùmí ló pọ̀ jù ńbẹ̀ out of 100 in fact mo sì bá mùsùlùmí tó jẹ́ 95% ni mo bá ṣe. Òyíkítí ẹlẹ́dẹ̀ ní ọjọ́ tí màá kọ́kọ́ dé National Assembly nílé ayé mi lákọ̀ọ́kọ́ fúngbà àkọ́kọ́ iláyé Ifá ọgbọ́n mo fẹ̀mí mi búra mo wọbẹ̀ mo lọ rí dáfá ni mo lọ sínú Aso Rock mo lọ síbẹ̀ mo lọ rí dáfá ni ẹni tó mú mi lọ tí mo tẹ̀lé wọnú ilé òun àáfàá ni àwọn náà ń gbọ́ wá gbọ́ bàjẹ́ tí mẹ́mẹ́ ni lọ́dún ọ̀wọ́n fún wa ní 6 million naira 6 million naira ẹni ó mú mi lọ bẹ̀ ó sì fún mi 25,000 mi ò jà
mi ò ta nítorí pé mo mọ̀ pé agbára mi ò ká wọn. Ṣùgbọ́n lọ́ mú ẹ wá nígbà tákòókò tó, torí pé gbogbo ohun téèyàn bá ń ṣe láyé lèèyàn padà gba ẹ̀san rẹ̀. Ẹ jẹ́ á ṣe dáadáa. Màá sọ bá màá dáni dúró. Ṣùgbọ́n Ọ̀rúnmìlà ní lójú Ògùndẹ́rìnlẹ̀, ó ní gbó etílé tó ń tẹ̀gbin, òwò àjùmọ̀ṣe tẹ̀gbin ti yà, ilé tá a bá jùmọ̀ kọ́, àìtalẹ̀ ní máa ń ní nínú, ìwọ ọ̀jáwé lè mi ò kó mí ẹṣin, adéwá fún ma ló ń kó òun àwòrò, ọ̀rẹ́ ni wọ́n jọ ń ṣe o, àwòrò wá gbóyán tán ma ló ń kó fábẹ́là, ta lọ́jẹ́ gbarú ẹ̀ kọ́ wá sọ, ẹ gbọ́, ta lẹ̀ dá èèyàn tí ó gbarú ẹ̀, tá a ṣerú ẹ̀ fún bí ọba so níṣẹ̀ṣe, tó bá sọmọ ẹlòmíì ni, lálàá ó ti lù. Òyìkìtì ẹlẹ́dẹ̀, ṣé wọ́n gangan lè gbà kéèyàn yàn ọ́ jẹ débẹ̀ ń kọ́ wá òpin lágbájá yìí, kò ságbára tí mo fẹ́ ṣe, kì í ṣe bí ìsìn o. Bí nǹkan bá dèmi àtòyìkìtì ẹlẹ́dẹ̀ pọ̀, o ò tiẹ̀ lè rẹ́mi jẹ náà, ká mọ́ tanra wa, ká mọ́ tanra wa, ká mọ́ tanra wa o. Nítorí pé ibi tí èèyàn bá dàgbà dé, tó bá nímọ̀ dé, ibẹ̀ lọ́jọ́ orí ẹ̀. Ẹ̀bẹ̀ tèmi kàn fẹ́ rọ̀ wá ni pé gbogbo eléyìí tá à ń ṣe yìí, èmi ń rí bí ìgbà tó jẹ́ pé a ti ń kò lórí níta gbé dání. Torí ìgbà míì tí n bá ń wo Òyìkìtì ẹlẹ́dẹ̀, ìmọ̀ pé sẹ́ẹ̀ kéwú ni. Torí kálẹ̀ ẹ bá kéwú, iṣẹ́ tẹ fẹ́ jẹ́nu àlùkùránì pọ̀ ju kọ́ jẹ́ pé mọ̀ gbé prógàmù ẹnìkan ṣe èyí o. Irú ètò ẹ ṣe pẹ̀lẹ́ mi dáa o, inú mi dùn mo fẹ́ bẹ́ẹ̀ o. Tó bá jẹ́ pé irú àwọn ètí mú làákàyè ọpọlọ, oríire ẹ̀kọ́ dání bá ń lẹ̀ bá ń play lọ́pọ̀lọpọ̀ ọgbà, ó lóore nú. Àmọ́ èèyàn tó bú mi fáà, àbí? Ọlọ́run dandan èèyàn ń bù. Àmọ́ iye ẹ̀dá tí ń bú ànábì fúnra lára rẹ̀. Ẹ jẹ́ á ṣàtúnṣe ní tó bá yẹ ká ṣàtúnṣe. Ṣé ẹ gbọ́? Ọ̀rọ̀ ará Ìlọrin ò tí ì yanjú. Ìkan tó ń bẹ l'Ábùjá, èmi ò mọ́jọ́ tẹ fi ń sùn o, ìsìn mọ́jọ́ tẹ fẹ́ fúnra yín sinmi. Torí bàjẹ́ ò ní tán láyé, ẹlòmíì ó tún ṣe ìbàjẹ́ lọ́la, ẹ tún gbé inú tó di Kánò, ẹlòmíì ó tún ṣe ìbàjẹ́ lọ́tùnla, ẹ tún gbé inú tó di Katsina, ẹlòmíì sẹ́jọ́ lẹ́fẹ́ ti tẹ́ fi ekú láyé ni. Ẹ ń sọ̀rọ̀ ti Saheed Shittu, ẹ lódìdí ọdún 5 àbí 3 lẹ́fi jọ fa ọ̀rọ̀, kí ló le tó bẹ́ẹ̀? Kí ló le tó bẹ́ẹ̀? Ọlọ́run fúnra lára rẹ̀ gan-an, tó bá fẹ́ bá ẹ̀dá fà á pẹ̀lú gbogbo ohun téèyàn ṣe láyé, ẹ dákun, wákàtí àti ìṣẹ́jú ọjọ́ mélòó ni ó kù fẹ́ dànù ayé? Èyí tí mo wá tún fẹ́ sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ tó Òyìkìtì ẹlẹ́dẹ̀ tó sọ ni pé ṣẹ́rí tẹ́ bá fẹ́ máa fi ìṣẹ̀ṣe wé nǹkan, ẹ má máa fi wé èṣù ọ̀dàrà pé gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé sù. Ẹ má máa fi ọ̀rọ̀ ìṣẹ̀ṣe wé ọ̀rọ̀ èṣù ọ̀dàrà. Àwọn ìránṣẹ́ tí ń bẹ nínú tí ń jẹ́ ìṣẹ̀ṣe ọ̀pọ̀ jù kọ́ jẹ́ pé ọ̀rọ̀ èṣù lẹ́fì máa síwájú láti máa sọ pé ìwọ tó bá mọ̀ pé o fẹ́ gba èṣù gbọ́, o lè dákọ̀ Ọ̀fà, o lè dákọ̀ Ọ̀ṣun, ìránṣẹ́ ni wọ́n. Ṣùgbọ́n gbogbo tí wọ́n ń jẹ́ ìránṣẹ́ ìpátá bí wọ́n ṣe pọ̀ tó, gbogbo pátá Ọlọ́run ló wá fi tí ń jẹ́ Ọ̀rúnmìlà, ó fi wá so lórí lé wọn lórí. Nípa kíni? Nípa ẹ̀kọ́. Òyìkìtì ẹlẹ́dẹ̀ fẹ́ ṣàlàyé ìrìn àjò kan, ìyàtọ̀ tí ń bẹ láàrin àyájọ́ àtọ̀fọ̀, bẹ̀ tí wọ́n padà náà rí sọ. Èyí kéwu ẹ̀kọ́ tó nǹkan, èyí ìlànà tiwa náà tọ̀ kéṣì ṣẹ̀bí nígbà tẹ́yìn náà ti ń sọmọ yín Ládébáyọ̀, ẹ̀ ti ń sọmọ ní Adékúnlé, ẹ̀ ti ń sọmọ lóyè Wálé. Èèyàn tó fún gbìrà lọ tí mu ló ní kọ́ fún òyìnbó, ara òyìnbó náà lẹ́fọ̀ tí DJ YK fi jáde. Òyìkìtì ẹlẹ́dẹ̀, ẹ máa ra jẹ́ ká ara máa jẹ̀yìn láàrin ara wa. Bẹ́ẹ̀ bá ti ń jẹ Òyìkìtì ẹlẹ́dẹ̀, tẹ́ fi ń ṣàṣejẹ, tẹ́ fi ń ṣe àsun, tẹ́ fi ń jẹ pepper soup, tẹ́ fi ń jẹ súyà, tẹ́ fi ń jẹ ṣàwámà tí wọ́n bá yín fi sínú ẹ̀. Bẹ́ẹ̀ náà ni kẹ́ máa tún fi yán láti máa tún fi mu gàrí. Kémi náà kí n sọ á máa ṣe ìmúmisí mi pẹ̀lú DJ YK àtúwábà fún ẹnì kọ̀ọ̀kan wa. Orúkọ èmi ọmọ yín tí ò yí padà, Ire Kàbìtì Òyìkìtì.